Agogo miro kongo kongo, ṣẹ̀kẹ̀rẹ̀ mi ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀. Agogo miro kongo kongo, ṣẹ̀kẹ̀rẹ̀ mi ṣẹ̀rẹ̀ṣẹ̀rẹ̀. Wọ́n lágogo kíníró, mo lágogo ayọ̀ mi. Ṣẹ̀kẹ̀rẹ̀ kì í bá wọn ròde ìbànújẹ́. Agogo ayọ̀ mi rò ó, torí ìfẹ́ ṣe yí ọmọ ogun kọyà. Awẹ́lẹ́wà ọ̀rẹ́ mi ni, torí ọjọ́ ìbí rẹ ni ṣẹ̀kẹ̀rẹ̀ mi rò ó. Torí ọjọ́ ìbí rẹ ni fèrè ayọ̀ mi fọn rere. Olúwa tó sì kó o pẹ́ o, kó o rọ́dún mọ́dún, kó o róṣù mọ́ṣù, kó o ṣọ̀pọ̀lọpọ̀ nínú ọlá ńlá. Orí rẹ àkànkè, orí rẹ àfire. Bó o bá náwó wa máa rí mú o, bó o bá yanu rẹ wa máa rí pé dandan ni. Mo ní nínú olóríire, ìwọ ṣàlẹ̀ ni àkọ́kọ́. Àkọ́kọ́ ni ọ́ ò ní dẹni ẹ̀yìn láéláé. Adé orí rẹ ò ní ṣíbọ́, dùkẹ̀rẹ̀ ọwọ́ rẹ ò ní dàwátì. Iwájú iwájú ló máa lọ, torí iwájú iwájú lọ̀pá ibi tí rèé sí. Lójoojúmọ́ ayé rẹ, òkè òkè ló máa lọ. Ìfẹ́ ṣèyí o, bí n bá kì ọ́ títí láláì kì ọ́ délé bàbá rẹ̀ n ò tí kì ọ́. Èyí ló jẹ́ ìyára fẹ́ dórí irun rẹ̀ gangan nílùú Ẹ̀pẹ́. Ṣebí wọ́n lọmọ Ẹ̀pẹ́ alárọ̀, ọmọ Ògúnmọ́dẹdẹ, ọmọ Olóyèkó àgbà, Ẹ̀pẹ́ oníkù àbàtà, ọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́, ọmọ olóbì kan wọ́wọ́ tiriwọ́. Obì tó bá dára ní ìwọ̀ sápò tìyín nílùú Ẹ̀pẹ́, èyí tí ò bá dára ṣe ní ìwọ̀ jù sínú igbó. Ọmọ ẹni kúkúrú lọ sán, agùngbọ̀rọ̀gbọ̀rọ̀ bó bá ti dòru. Ọmọ apẹja fẹ́jajẹ, ọmọ alágbàlá kan rékéréké. Ọmọ apẹja fẹ́jajẹ, ọmọ alágbàlá kan rékéréké. Ẹ̀rù ń bà á, ọmọ ń gbà á. Wọ́n ní kọ́mọ máa gbà á mọ́ nílé bàbá yín, torí ọmọ ọba ò gbọ́dọ̀ ṣe bí ẹrú nílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ alówó ẹrú má ní tẹ̀kọ́, alówó ẹrú má máa ní tẹ̀kọ́, torí ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sènìyàn. Ọmọ onígi mẹ́ta ní gbẹ̀du, ọ̀kan so owó, ọ̀kan sòyún, ọ̀kan sàlárí bàbá sọ. Ọmọ mo lè jẹja mo lè bùyàn, ọmọ mo lè jẹja mo lè bùyàn. Ọmọ apẹja fẹ́jajẹ, tani sọ fẹ́yìn olómi nílùú Ẹ̀pẹ́. Ẹgbọ́n ta ló labata bútú bàbá omi kómi, ta ló labata bútú bàbá odò kòdò. Ẹni bá bá yín dèlùú Ẹ̀pẹ́, ṣùkúṣùkú ẹja lẹ́ ń gbélé wọn lọ́wọ́. Ẹni ò bá ń bá yín dèlùú Ẹ̀pẹ́, egungun ẹja lẹ́ ń gbélé wọn lọ́wọ́. Ọmọ Ẹ̀pẹ́ alárọ̀, ọmọ apẹja fẹ́jajẹ. Òdú ti kúrò láìmọ̀ fólókó, ṣe bó ti mọ̀ pómidákéwì ní ké sí ọ. Ọmọ Ògúnkọ̀yà kó ló dá ọ sí, kó o ṣàmọ́dún lọ́lá Olódùmarè ọba tó dálé ayé.